èrò mi o ètò tó kọ́ ni lọ́gbọ́n lámọ̀ èrò mi o ètò tó kọ́ ni lóye Omidan Láyínká ẹ̀ máa kú iṣẹ́ ọpọlọ Asatainment TV lórí YouTube láti lè rí wo. Mo kí yín kulẹ̀ ní gbogbo ìtẹ̀tí láǹfààní láti máa wò wá lórí ètò tá a pè ní èrò mi my thoughts náà ni ó tún gorí afẹ́fẹ́ orúkọ tèmi kò tí yí padà Omidan Ọláyínká Àjàní ẹkúlé lọ́tún ẹkúlé lọ́sì ẹ wo lórí ètò lónìí èmi nìkan kọ́ ni mo wá mo ní àwọn àlejò jankan méjì tí àjọ tún máa bẹ̀kẹ́lu kókó ọ̀rọ̀ kan tí ó ń ṣe àkóbá fún àwùjọ wa lásìkò yìí ǹjẹ́ kí la fẹ́ máa bu ẹ̀kẹ́lù kí lohun tí a fẹ́ gbéyàwó ẹ̀wọ́ ohun tó kàn mí tó kàn yín ni torí wípé ọ̀rọ̀ nípa ìgbé ayé ọmọ ènìyàn ni ó ṣe kókó nínú ìgbé ayé ọmọ ènìyàn ìyẹn ohun tí a fẹ́ gbéyàwó lórí ètò lónìí àwọn àlejò mi tásìkò bá tán màá ṣe aṣọ lójú wọn ẹ̀ mọ̀ wọ́n á mọ̀ wọn padà bọ̀. ọlọ́gbọ́n la tọkùn ọlọ́pọlọ làwọn àlejò tó gbọ́rọ̀ jó nítorí ọ̀rọ̀ káyé lè dùn ún gbé. ẹ káàbọ̀ padà sórí ètò èrò mi lè tò lẹ́ẹ̀kan sí my thoughts mo sọ lẹ́ẹ̀kan kí n tó lọ fún ìsinmi ráńpẹ́ wípé mo ní àwọn àlejò ní orí ètò yìí mo ní omidan bẹ́ẹ̀ náà ni mo ní ọ̀gbẹ́ni lórí ètò ẹ káàbọ̀ sórí ètò. ẹ bá mi kí àwọn aráalé. ẹ̀yin aráalé ibikíbi tẹ́ bá wà á kí yín o orúkọ tèmi ò ní ọ̀gbẹ́ni Adésínà Adégbìtẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì ti ìlú Ìlọrin. ẹ káàbọ̀ sórí ètò sá. ẹ ṣeun gan. Omidan ẹ bá mi kí àwọn aráalé wa. ẹ káàsán aráalé orúkọ tèmi ni Omidan Mísọ́lá Adéyanjú I'm actually an Italian. ẹ káàsán aráalé orúkọ mi ni Omidan Mísọ́lá ṣàtì báyìí mi náà máa pọ̀ ṣe ń sìn I'm actually an Italian. ohun tí mo fẹ́ ká jọ gbéyàwó lórí ètò ní àkókò táwa yìí owó ní nǹkan tó ṣe wípé ó ti ń dẹ́rù bá àwa tá a jẹ́ omidan láti gbé ìgbésẹ̀ yìí tábàdẹ̀ ti wo àríkórí ìtàkùnjára sí i báyìí ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tá a bá ń sọ nípa ìgbéyàwó ó jẹ́ ohun tí ó ń bani lẹ́rù tó sì ń bani nínú jẹ́ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Adésínà ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kí là ń pè ní ìpínyà ìtọ́jọ́. ìpínyà àìtọ́jọ́ bóyá ká kúkú sọ pé premature kind of divorce though kò sí eléyìí tó dàbí pé ó mature náà ṣùgbọ́n nǹkan tá a rí ni pé kéèyàn wà nínú ìgbéyàwó láìpẹ́ ó má ju bí ọdún ìgbà míì gan tiẹ̀ wà bí oṣù. olóṣù kan wà sá. oṣù ọ̀sẹ̀ àti gbọ́ ọ̀sẹ̀ rí láàrin ọ̀sẹ̀ mẹ́ta ìpínyà dé láàrin ọkọ àti ní aya oríṣiríṣi nǹkan ló máa ń fà pàápàá jùlọ láwùjọ táwa ṣùgbọ́n nígbà tọ́rọ̀ bá ń lọ àwọn àlẹ́lùbá ẹ jẹ́ wá sọ́dọ̀ Omidan ìjẹ́ tí ẹ mọ̀ pé nǹkan tí ẹ wà tó ń pè ní ìpínyà ìtọ́jọ́ rárá ló tẹ̀lé pé ọ̀gbẹ́ni sọ pé kò sí nǹkan tá à ń pè ní ìpínyà ìtọ́jọ́ ìpínyà ìsìpínyà tó àmọ́ bẹ́ẹ̀ àmọ́ àwọn ìpínyà kan wà pé a máa ń tó bíi 20 years mo tẹ̀ sí gbọ́dọ̀ yẹn ǹjẹ́ àkọ́kọ́ tí ẹ ti gbọ́ nǹkan kan rí tá à ń pè ní ìpínyà ìtọ́jọ́. mo ti gbọ́ dáadáa rí it's happening ní àsìkò àtàwà in this new generation a whole lot of Emma Bino my Yoruba is not so yeah most couples nowadays when they rush into marriage yeah they are eager because while they were courting they believe and they conclude that they both love each other and they want to spend the rest of their life wọ́n fẹ́ spend the rest of their life more together. So rush into marriage at that process wọn ò tí mọ́ra wọn dáadáa in me at times only cut for like 2 to 3 months after 3 months ẹ̀kọ́ report the invitation síta ó fẹ́ ṣe ìgbéyàwó lẹ́yìn ìgbéyàwó yẹn ìkọ̀ kékeré ló máa fà á tó yẹ pé ọkọ máa separate ọkọ á lọ dágbé ìyàwó náà á lọ dágbé wọn ò tí divorce o but they are separated already. ọ̀gbẹ́ni Adésínà wọ́n sọ kankan sí wọ́n ní wọ́n láàrin wọ́n kọ̀ fi bára wọn jọ̀rẹ́ fún bí oṣù mẹ́ta wọ́n sì gbéyàwó wọn ra wọn dáadáa ṣé àlè sọ wípé nítorí pé wọn
wọn ò bára wọn jọ ìrẹ́ fún ọdún pípẹ́ ló sábà ń ṣokùnfà ìpínyà ìtọ́jọ́ ni. ẹ jẹ́ ká wò báyìí bóyá ká lọ sí àṣà Yorùbá. ẹ mọ̀ nílẹ̀ Yorùbá àṣà ìgbéyàwó ó wà gbogbo nǹkan ló sì ní ètò ó ní bá ṣe ń tò ohun tí wọ́n ń pè létò nìyẹn. ìgbésẹ̀ àkọ́kọ́ téèyàn ò bá gbé tó bá gbé ìkejì wàhálà òde ohun tó ṣẹlẹ̀ láyé òde tá a wà yìí. tó bá yẹ pé láyé ìjọ ni kì í ṣe ọkọ àbóbìnrin gan ni ó sọ wípé mo rẹ́ni tó fẹ́ wù mí, àwọn ìdílé ni. torí ọ̀rọ̀ ọkọ àti aya it goes beyond two people coming together. No, it's a family affair. So àwọn ìdílé méjèèjì ni wọ́n máa wà involved. Bàbá àwọn ìdílé ọkọ ni ó sọ pé àwọn rí ọmọbìnrin kan fún ọmọ àwọn. Ìgbésẹ̀ kan nìyẹn. Lẹ́yìn eléyìí ọkùnrin obìnrin gan kọ́ ló máa pàdé tí wọ́n bára wọn sọ̀rọ̀. Àwọn ìdílé náà ló tún máa lọ lẹ́yìn tí wọ́n á lọ sọ wípé ọmọ wa ó rí ọmọ yìí. So lẹ́yìn yẹn ẹ rí àwọn etí bíi méjì mẹ́ta ó ti ń gbọ́. Òun la tún rí nǹkan tẹ̀yìn ọmọdé ìṣètẹ́ pè ní intermediary. Ìgbà míì wà wá ní ẹnìkan wà láàrin ó jẹ́ alàgàtà láàrin tó yẹ pé alárinà tí ó wà mọ́ wá sọ wípé ok kí ló wí tí mo wí nì ìyẹn tó wà. Lẹ́yìn yẹn ọ̀tọ̀ nígbà tóbìnrin ó sọ pé mo gbà tó bá tún wá sọ pé òun gbà ìgbésẹ̀ mi tún wà. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá sí modern age kò sí yẹn mọ́ obìnrin náà lákàn ní ọkọ. mi ò rò pé yẹn lè wọ́pọ̀ ẹ jẹ́ kí n ti bí wo irú tẹ́ sọ yìí ò lè wọ́pọ̀ torí pé tá a bá sọ wípé ká padà sí tayé àtijọ́ ó máa tún affect wa tayé òsì opinion tèmi pé mi pé nísìnyí báyìí ọmọ àtìyẹ́ òjò gbé papọ̀ mọ́ aláwọ̀ parents tó gbé labroad tí ọmọ wọn ń gbé Nàìjíríà àwọn parents ní ọmọ kẹ̀dẹ̀rẹ́ ẹni tó fẹ́ ṣé parents ló máa wá ìyàwó fún ọmọ labroad ni àbí apá àlàyé fẹ́ ṣe ìpínyà tó ti wà láàrin ìyá àtọmọ àkọ́kọ́ lẹ́ẹ̀kejì ni pé láyé ìsìn yìí tí a tún lè sọ wípé ká padà sí táyé àtijọ́ pé a máa sọ pé à ń fa ọmọ àfi kó fẹ́ tipátipá ṣé a tún lè padà sílẹ̀ ṣé kò tún ní dákú wàhálà tó ti wà nílẹ̀ yìí gómìnà. a lè padà sí dó àwọn míì ń ṣe àwọn míì ṣì ń ṣe ní sí. àwọn olówó ló máa jẹ́ òun àwọn olówó yìí. tó bá sọ pé olówó ṣọ̀rẹ́ olówó. bẹ́ẹ̀ni wọ́n máa ń join àwọn ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọn á join ọmọ ara wọn together pé kí wọ́n fẹ́ ara wọn tí wọ́n ti mọra wọn dó wọ́n lè ti mọra wọn láti kékeré tẹ́gbẹ́ ìgbà tí wọ́n ń dàgbà wọ́n bóyá school or iṣẹ́ ló gbé kan lọ sí abroad kan wà ní another place so wọ́n kọ́ sọ fún wọn pé you're getting old àbí you're getting older and you need to settle down okay do you know Lágbájá when you were young tẹjọ kéré tẹjọ ṣe kiri ládùúgbò together and you used to call her my wife or she used to call you my husband at the end of the day wọ́n kọ́ ríra wọn lẹ́ẹ̀kan o wọ́n dẹ̀ tún separate the next thing pé wọ́n ti ṣègbéyàwó àwọn òbí ló máa ń prepare wedding yẹn kì í ṣe pé àwọn ọmọ yẹn ló dìde máa ṣe pé àwọn fẹ́ wọ́n fẹ́ jọ gbé for some time or wọ́n fẹ́ cut àwọn òbí máa ti máa ṣe àwọn preparation wedding yẹn sílẹ̀ so wọ́n kọ́ tó bá ti ṣègbéyàwó tán tí ìyá ti lọ everybody ti lọ sílé wọn àwọn àpọ̀kọ àti ìyàwó misunderstanding bẹ̀rẹ̀ nìyẹn. nígbà tí wọ́n mọ́ra dáadáa. nígbà tí wọ́n mọ́ra dáadáa. kí lè rí sọ fún kàdámọ̀ sọ. ẹ rí i pé a tún lè sọ wípé ká padà pátápátá sí ẹsẹ̀ àárọ̀ ibi tá a ti ń bọ̀ we can always borrow a leaf ẹgbọ́n nǹkan tí omidan sọ báyìí ẹ rí i pé olówó àwọn tálákà náà àbí bí ayé rọ ẹ bí ó bá ṣe bọ̀ ó dà ẹ̀rọ bìnú èèyàn náà lè ṣe é nígbà bá ní olówó sọ̀rí olówó ẹ jẹ́ káwọn tó kù náà sọ̀rí ara wọn. So èyí tí mo ń sọ níbí ni pé a lè sọ wípé ayé dayé òyìnbó káwa máa fi ojú egbò tẹ́lẹ̀ nǹkan tí à ń ṣe lóde òní tó mú ìyapa àìtọ́jọ́ wá nìyẹn. ẹgbọ́n nǹkan tí wọ́n sọ báyìí kódà gan láàrin àwọn olówó tí wọ́n sọ yẹn àwọn ọmọ tí ò mọra wọn wọ́n kàn pàdé ara wọn ìjọ nǹkan nìyẹn wọn àtún tẹ̀lé tíjọ́ ń yàtọ̀ pátápátá ṣùgbọ́n níjọ́ náà wàhálà náà máa ń ṣẹlẹ̀ o kì í ṣe wípé gbogbo ẹ̀ náà ni ó máa ń dán bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ò fi ààyè ìkọ̀sílẹ̀ kalẹ̀ lọ títí kì í ṣe pé kò sí torí tí ìkọ̀sílẹ̀ bá wà láyé ìjọ ìtìjú ni fún obìnrin àwọn yẹn ni wọ́n padà ń dálé mọ́ṣú tẹ bá ń gbọ́ pé wọ́n dá ilé mọ́ṣú so àwọn yẹn ni wọ́n wá di ìyá sínú ilé nínú ilé bàbá wọn èyí tí ò yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan ìtìjú ni ṣùgbọ́n nǹkan tí èmi ò bá kàn sọ ni pé ó dàbí pé láyé tá a wà yìí á dà ká mọ̀ nípa àṣà wa dáadáa ká wá mú eléyìí tó bá dára ká mú lò bẹ́ẹ̀ torí tá a bá mú lò ó ń lè yàn gan-an ẹ wo ẹni tó pàdé mo rí ẹ
ó wù mí ìjọ́ tèmi pàdé ìyàwó tèmi mo fẹ́ parí yunifásitì mo fẹ́ jáde ni ọjọ́ tí mo rí torí mo ti mọ nǹkan tí mò ń wá èmi ẹ̀tìgẹ́tẹ̀ èmi ga mo sì rí pé àwọ̀ mi dúdú mo ní ẹni tí mo fẹ́ kó ga mi fẹ́ obìnrin tèmi àti ẹ̀ máa dìbọ́ra wa tí ẹnu mi ò ní tó ẹ jẹ́ ká wa fìyẹ́lẹ̀ so mo fẹ́ ẹni tá a jọ wà kó sì pupa kó mọ́ra onítorí mi ìfẹ́ pé gbogbo àwọn ọmọ tí a bá bí kán mọ́ lọ mú àwọn tèmi torí tí wọ́n tó lè ju tèmi lọ ẹ̀tìgẹ́tẹ̀ bá a ṣe pàdé nìyẹn ìjọ tí mo ti rí bí mo ṣe ń wò báyìí ó ní mo ní ẹni báyìí and ìgbà tó lọ sí máa dà wá papọ̀ bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn wẹ́rẹ́ ajá láàrin kan ìgbà tí mo lọ fún ìṣẹ̀lẹ̀ bàbá ẹni ìgbà tí mo tún dé àtúnpadé ẹ̀ now we are together and it's 19 years now. 19 years. So bó ṣe jẹ́ mi. lórí ètò èrò mi náà lẹ́ṣùwà iná rí èmi àti omidan Mísọ́lá àti ọ̀gbẹ́ni Adésínà lájọ wà lórí ètò ẹ wo owó ṣèpọ̀ lórí ẹ̀ torí mo fẹ́ lọ sórí ẹ̀rọ ayélujára àkóbá tó ń ṣe fún ìgbéyàwó àìtọ́jọ́ mo padà bọ̀ láìpẹ́. ẹ káàbọ̀dà sórí ètò láti fi ìsinmi ráńpẹ́ tí a lọ fún yẹn kí tó di pé mo lọ fún ìsinmi mo ní a tún fẹ́ ṣe àgbéyẹ̀wò àwọn àkóbá mìíràn tí ó ti ṣe ká fojú wò pé ó ṣokùnfà ìgbéyàwó àìtọ́jọ́ ẹ jẹ́ ẹ kú ìjọba sáà ẹ jẹ́ ká wo ti social media gẹ́gẹ́ bí àwọn ìwádìí kan ó jẹ́ pé ibi nígbà tí ní àwọn ayé tàbí tí máa sí lórí Facebook, Instagram, WhatsApp, 2go wípé ìgbéyàwó máa ń tọ́jọ́ lásìkò náà wọ́n ní àwọn social media yìí náà tún ṣe àkóbá fún ìgbéyàwó àìtọ́jọ́ ìjẹ́ bẹ́ẹ̀ lórí lòótọ́. A lè sọ pé bẹ́ẹ̀ lórí torí pé onírúurú nǹkan ló ń fà ẹ wo ẹ̀rọ àmúléwọ́ tá à ń sọ nípa rẹ̀ ẹ mọ̀ pé ọwọ́ èèyàn ló wà oríṣiríṣi nǹkan tó sì jẹ́ pé tèèyàn gangan ló yẹ kó jẹ́ bóyá wọ́n bá send kankan information is for you personal àwa ṣùgbọ́n láàrin lọ́kọ-láyà ìgbà tó jẹ́ pé they are one wọ́n yìí ṣèyàn méjì mọ́ ẹnìkan lè ní nǹkan kan lórí tiẹ̀ á gbé sí orí tébù tó bá gbé kalẹ̀ tó jáde lọ gẹ́gẹ́ bí ọkọ àtaya ìgbà míì wá ẹlòmíà ní ìpè ìkejì á fẹ́ gbé tó bá yẹ pé ìdílé tó ti di ọ̀kan ni kò sí ẹni tí ò yẹ kó lè torí èmi máa ń sọ fún ìyàwó tèmi bóyá mo ń ṣe nǹkan lọ kí ló dé mo ṣe wá gbé àbí bóyá mo tiẹ̀ jáde mo wá dé ni mo lọ bá pé kí ló dé tẹ̀ gbé ó pẹ́ kó tó di pé ìyàwó tèmi mọ̀ nípa ẹ̀ pé ó yẹ kó òun máa gbé èmi náà sì lè gbé tiẹ̀ náà bó ṣe yẹ kó jẹ́ ni ṣùgbọ́n àkóbá tó wá ń ṣẹlẹ̀ nígbà míì ni pé ìgbà míì wà téèyàn ti lè bá ẹnìkan pàdé bóyá lóde ni ẹ̀kàn jáde ẹ̀kàn wá gba nọ́mbà rẹ̀ àti wá ní màá sì kí yín tí n bá délé o kí n fi mọ̀ pé ṣé dáadáa lẹ ti dé ilé torí ẹnìkejì ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ká sọ pé ibi tá a ti ń kó àkóyawọ́ ohun tó yẹ kírú ẹni tó wà nínú ìdílé báyẹn bóyá ọkùnrin àbóbìnrin kó sọ ní pé in case tẹ bá rí kọ̀ọ̀kan o ẹnìkan lẹ́ni tí mo jáde mo pàdé ẹnìkan báyìí pé òun gan ló help mi ìbámọ́ ti tètè dé báyìí torí àwọn ọkùnrin ara wa máa ń tètè kó náà. ìyá kẹ́yìn tẹ́ ẹ bá mọ́. ìyá kẹ́yìn tẹ́ ẹ mọ́. bẹ́ẹ̀ ni èmi ń wo láti ọ̀dọ̀ àwọn tó mọ́ náà ni mo sì ń wo láti ọ̀dọ̀ ọkùnrin torí pé ọkùnrin ló máa ń dá wàhálà ilé sílẹ̀ jù torí pé owó yẹn ara wa ló pọ̀ sí jù. so tó bá wá rí báyẹn á bẹ́tà kéèyàn tètè sọ ọ̀rọ̀ kalẹ̀ tí ọ̀rọ̀ bá ti wà kalẹ̀ yóò dáa ṣùgbọ́n ewu tó wá wà ńbẹ̀ ni pé tí ìpè yẹn bá wá wọlé kó yà fi mọ́ bẹ́ẹ̀ kó mọ́ tó jẹ́ ní tí ó tó wá mọ́ wá wọlé tó bá ti ń wọlé tó tún wọlé wàhálà ń bọ̀. Omidan ẹ jẹ́ kí n wo social media kí ni àkóbá tó ń ṣe fún ìgbéyàwó àìtọ́jọ́ ẹ jẹ́ kí n wo dating site ti wà sí yìí o tàbá tún social media sí ilẹ̀ tún rí àwọn ìhòòhò táwọn obìnrin ní àwọn máa gbé síbẹ̀ tó máa jẹ́ bí temptations fáwọn ọkùnrin kí ni àwọn àkóbá tá bá kojú àwọn apabẹ̀ yẹn wò ǹjẹ́ léyìí ń ṣe àkóbá fún ìgbéyàwó rárá ni. Bẹ́ẹ̀ni ó ń ṣe àkóbá fún ìgbéyàwó torí pé ẹ mọ̀ pé at the beginning kó tó ṣe ìgbéyàwó most of them gbogbo lifestyle ara wọn ló wà lórí social media wọ́n ti gbé sórí social media ìgbà tó tún ṣègbéyàwó náà wọ́n tún continue my husband bought me a car yes bought me a car kan pé okay
on my first birthday, he bought me this, he bought me that. On my second birthday, and the husband too, so social media. So àwọn tí wọn fẹ́ ṣe mọ̀ pé kí everybody lọ invite àwọn ọ̀rẹ́ wọn lọ invite for wedding wọn mọ ìtí kò fẹ́ kí wọ́n wà together ó wà papọ̀. So by so doing tó bá expose ara wọn so social media kì í ṣe pé wọn kì í channel because there is this post mo máa rí lórí status àwọn ọ̀rẹ́ mi tó máa kàn fi cartoon like nínú ilé my wife is like a wild lion. Like always fighting, but on social media, on my display pé one love around, they are the best couple and all those stuff. So I want to join on mama wò pé these people they have a happy perfect home. One ni mo nǹkan tí wọ́n face. So àwọn yẹn tún ló tún wá lọ máa wá bó ṣe máa da àárín wọn rú. Ọ̀rẹ́ ìyàwó lè lọ sọ́dọ̀ kankan ní pé ipe kó wo picture ilé tí ó yà pẹ̀lú one of our maybe our student, our friend in school. Then pé wò pé ṣé kò rí tó wà ìsínsìn ọmọ máa wá gbogbo láti da àárín wọn rú. Pé yẹn wá go back á wá lọ sí profile ìyàwó ẹ̀ yẹn láti ìgbà tó ti wà secondary school ó lè máa fi yẹn máa béèrè question lọ́wọ́ ẹ̀ yẹn náà á máa wò pé but I've told you my past that why is it an issue for you now? At least we are married. I'm not more seeing this guy but ọkọ yìí ò ní believe being that nǹkan tí ọ̀rẹ́ ìyàwó yẹn ti sọ fún. So those are the àwọn ọkọ tó ṣàǹfààní. Yes, those are some of the things. Ọ̀sẹ̀ ní ṣínà kí wàá ní ọ̀nà àbáyọ láti wí pé ìgbéyàwó tó ọjọ́ lásìkò tó yí pé tí bá máa wọ̀ ọ́ bí ń tàkọ̀rọ̀ mẹ́nu báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n fẹ́ gbéyàwó mọ́. A rí i pé àwọn single ladies tiwa àwọn single ladies níta sìn wọ́n fẹ́ pípa kọjá bíbí màmá ṣáàjẹ́ kí n máa bímọ fún ẹ má fẹ́ mi ò fẹ́ fẹ́ ẹ. Kì í ṣe pé wọ́n ṣe àṣìṣe bí kò ṣe pé àwọn ìpayà tí àwọn ìgbéyàwó àìjọ ti kó sí wọn lọ́kàn kí wàá ní ọ̀nà àbáyọ láti fi gba àwọn ọ̀dọ́ là kúrò lọ́wọ́ ìgbésẹ̀ tó ti ń pa ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá rùn. Omida tí mo bá gbọ́ yín yé ẹ sọ nǹkan kan pé lóde òní aláwọn baby mama I think èmi ò gẹ́gẹ́ bí ọlọ́dàní èmi ò ní fẹ́ faramọ́ wípé kí obìnrin kan kó kàn déédéé kó kàn rò ó bóyá torí nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ kó wá ròyìn pé bóyá ìgbéyàwó tòun náà kò lè dára torí ìgbà tọ́lọ́run dá wa mi rò pé ó dá nǹkan míì lẹ́yìn ọkùnrin àtobìnrin bó ṣe dá wa nìyẹn ọkùnrin obìnrin kò sì dá ọkùnrin pé kó dá dúró ó dá wa kájọ ran ara wa lọ́wọ́ ni tí obìnrin bá rí gẹ́gẹ́ bí wípé olùrànlọ́wọ́ ni mo jẹ́ fẹ́ ni tí ọkùnrin rí obìnrin gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ ẹ̀ táwọn méjèèjì rí ara wa pé we are equal èmi ò rí ìdí tí wọ́n ti ẹ̀fílẹ̀ máa sọ wípé obìnrin ni mí ọkùnrin ni mí even if you don't say it àti mọ̀ pé obìnrin àtọkùnrin what is your responsibility do it tó ń kálukú wa bá ṣe ojúṣe wa tèmi ṣiṣẹ́ tèmi gẹ́gẹ́ bí ọkùnrin tóbìnrin náà ṣe tiẹ̀ a ní ìdára wa kò sí ẹni tó lè dá dúró ok baby mama bó ló ti rọ́mọ ọkùnrin ni kò lè dọjọ́ kan nobody is an island to himself or herself nobody ẹ jẹ́ ká padà sí responsibility wa ká sì respect ara wa ìgbà tá a bá bu ọlá wípé ẹni yìí ìdílé kan ló ti wá èmi ìdílé mi ni mo ti wá we are not compatible we are not also a kan gbọ́dọ̀ jọ ní àmójúkúrò ní if not we are not compatible nígbà tó bá yá a kan ra máa àjọ máa gbà fúnra wa ni o wèrè lélẹ̀ yìí wèrè méjì ti papọ̀ ẹnìkan àẹ́ǹdíọ̀ ògbọ́ jẹ́ kí n gba tiẹ̀ torí mi náà ní wèrè tèmi jẹ́ kí n gba tẹ́lẹ̀ ìwọ náà gba tèmi gbogbo wa la ní ṣùgbọ́n so gbogbo wa la ní tá a bá ti mọ̀ yẹn ilé máa pẹ́. Society ta wà ìmá feel pé being a single mother fault obìnrin ni. ṣé mo pé any marriage náà ló fà á tó fi di pé èèyàn ń jẹ́ single mother ṣé fault obìnrin ni ẹni ká kékeré àkọ́tọ́ tó ní mo wù àkókò wa lórí ètò yìí kí wàá ní ọ̀nà àbáyé ní kókó wa lọ́tọ̀ yìí what are the solutions? Yeah, I think the couple, they need to know each other very well. Once they get to know each other, let them know their family. Kọ́mọ dáadáa, kọ́mọ ẹbí ara wọn. Kọ́mọ ẹbí ara wọn dáadáa. Kọ́ wà use mọ́, kí ìyàwó wà use mọ́ ilé ọkọ. Family ọkọ. Kọ́ má ṣe me and my husband. Kọ́ má jẹ́ me and my husband alone.
kí ọkọ náà kó wà use mọ́ ìdílé tìyàwó kí àwọn ìdílé méjèèjì kó dẹ̀ mọ́ra wọn dáadáa. And again kì í ṣe gbogbo argument tí lọ́kọláya bá nínú ilé ló yẹ kí wọ́n máa sọ pé in fact I don't even want you anymore, in fact I need a divorce, because it's always very easy for them to say now. Any little thing, I don't threat to the wife. Yes, I don't even want this marriage again, I need a divorce. You know, that's a very easy language that they say. Yes. So kini ó wà very easy fún wọn láti sọ nísìn tó yẹ pé obìnrin máa wò pé kì í ṣe pé ó pick mi nínú gọ́tà ó rí mi mo dá lọ́mọ obìnrin ó dẹ̀ kọ ẹnu ìfẹ́ sí mi though mo play ẹ̀ díẹ̀ mo ní pé okay mi ò gbà bọ̀ when I saw that you're serious I accepted. Obìnrin mi máa ń fi pé ìpè kílé tó ṣe wá change bẹ́ẹ̀ that you weren't like this at the beginning. The love is there, but tó bá ti wá marry ó máa reduce. Ní èrò tèmi mo rò pé obìnrin we need your help in this way because never would divorce ten kígbe yẹn obìnrin gan-an ló ń affect jù nowadays. Ìgbà míì àwọn ló sì ń fà ṣùgbọ́n nǹkan tí mo sọ pé a nílò yín láti ran àwọn ọkùnrin lọ́wọ́ ò ní pé you have to know this fact. We are not compatible whether we are married from the church or wherever. Irọ́ ni káwọn èèyàn máa sọ wípé dóò wọn láti di ọ̀kan wàá máa ní you do. No, your backgrounds are very different. Bó sì ṣe máa lọ nìyẹn, you can only tolerate one another. If you don't, even where you want to stay aloof, okay, èmi pẹ̀lú ọmọ mi, you can never be alone forever. And occasion will bring even that man, even whether he's dead or somewhere, maybe the family. You wish that kasi to jọ wà. So a nílò ara wa tí èdè àìyedè bá ti ṣẹlẹ̀ obìnrin, please help your husband. Lórí ètò ìròyìn fún ti òní kò ní jù báyìí lọ, jẹ́ kí n dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ bá wa darapọ̀ lórí ètò yìí. Jẹ́ kí lè èrò ọkàn tí yín lórí ètò ìròyìn. Ẹ má gbàgbé gbogbo ohun tá a gbéyẹ̀wò lórí ètò. Èrò tiwa ní o, kí ni èrò tí yín? Ẹ jẹ́ ká máa mọ èrò yín nígbà tẹ́yin náà bá ṣe kí ni tẹ́ bá wa wo gbogbo bí ètò ṣe lọ lórí ètò lọ́sàn-án tòní. Ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ Omidan Bísọ́lá, ẹ bá mi kí ìyàwó ara lé pé yóò dàbọ̀. Tó ara lé o, ó dàbọ̀. Ara lé o, ó dàbọ̀. Ọgbẹ́ni Adéṣínà yọ̀ mí káwọn ará lé kó dàbọ̀ sá. Tó ẹ̀yin ará lé ayọ̀ la fi pàdé o. Ẹ wo kò ní jù báyìí lórí ètò ìròyìn fún tòní. Ẹ jẹ́ ká pàdé ní abala kejì ètò tá a pè ní abala sinimá tí mo fẹ́ràn. Ó yá ẹni ṣe. Ìròmí o, ètò tó ń kọ́ni lọ́gbọ̀n o. Lámọ̀, ìròmí o, ètò tó ń kọ́ni lóye. Omidan Láyínká ó máa kú iṣẹ́ ọpọlọ. Asatainment TV lórí YouTube láti lè rí wo. Ìròmí o, ètò tó ń kọ́ni lọ́gbọ̀n o. Ìròmí o, ètò tó ń kọ́ni lóye. Omidan Láyínká ó máa kú iṣẹ́ ọpọlọ. Asatainment TV lórí YouTube láti lè rí wo. Dáàdì ẹ pè mọ́mí, mọ́mí ẹ pè dáàdì, ẹ pa àwọn ọmọ kan wá wo èrò mi lórí ìlú, èrò mi lórí ilé, bá ṣe lè gbégbé ayé ìrọ̀rùn láàrin ara wa. Ọlọ́gbọ́n la tọ́kùn, ọlọ́pọlọ làwọn àlejò tó fọ̀rọ̀ jó nítorí ọ̀rọ̀ káyé lè dùn ún gbé. Log into YouTube, Asatainment TV, click on likes, drop your comments. My thoughts, èrò mi lélẹ́yìí.